ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé tí a ti ń sọ̀rọ̀ bí àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ ní gbogbo ìgbà. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimat ni oníròyìn yín. Bí àṣekágbá ọdún Ọ̀ṣun Òṣogbo ṣe ń lọ lọ́wọ́, ọlọ́pàá ṣèkìlọ̀ ńlá fáwọn ọ̀daràn lọ́ṣùn lójúnà láti gba àlàáfíà àti ìṣọ̀kan tó fi mọ́ ààbò ẹ̀mí àti dúkìá aráàlú láàyè. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ti rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn tó bá fẹ́ hùwà ọ̀daràn láti rìn jìnnà síbi ayẹyẹ ọdún Ọ̀ṣun Òṣogbo tó ń lọ lọ́wọ́. Àtẹ̀jáde tí agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ náà Abíọ́dún Ọ̀jẹ̀lábí fi síta ló fìdí rẹ̀ múlẹ̀ pé ọlọ́pàá kò ní fọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ ètò ààbò lásìkò ayẹyẹ ọ̀hún o. Ọlọ́pàá sọ pé àwọn kò fẹ́ fojú kan àwọn ọ̀daràn bíi tọ́ọ̀gì, olè, ọmọ ẹgbẹ́ òkùnkùn àti onírúurú ìwà ọ̀daràn mìíràn níbi ayẹyẹ ọ̀hún o. Wọ́n ní ẹnikẹ́ni tó wà wọ́n bá tẹ̀ níbi tó ti ń gbìyànjú láti dàbàrú àlàáfíà àti ìṣọ̀kan níbi ayẹyẹ ọ̀hún yóò fi ẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀ ní ìbámu pẹ̀lú ìwé òfin. Ọ̀jẹ̀lábí sọ pé ọ̀gá àwọn Ibrahim Gothan ti ṣèlérí pé òun kò ní fi ààyè gba ẹnikẹ́ni láti kó ìbẹ̀rù sọ́kàn aráàlú, pàápàá àwọn àlejò tí wọ́n bá wá láti kópa níbi ayẹyẹ náà. Ọmọ ẹgbẹ́ òkùnkùn, tọ́ọ̀gì, olè àti àwọn oníwà ọ̀daràn mìíràn là ń ṣe ìkìlọ̀ fún báyìí láti má ṣe pinnu pé àwọn fẹ́ lo àǹfààní ayẹyẹ ọdún náà láti hùwà ọ̀daràn. Àtẹ̀jáde náà ló sọ bẹ́ẹ̀. Ẹnikẹ́ni tọ́wọ́ bá tẹ̀ wípé ó ń gbìyànjú láti da omi àlàáfíà rú lásìkò ayẹyẹ náà yóò fojú winá òfin. Ó fìdí rẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀. Gothan wá fi ọkàn àwọn aráàlú, àlejò, arìnrìn-àjò afẹ́ àti àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ balẹ̀ wípé àwọn yóò pèsè ààbò tó péye fún gbogbo wọn sáà lásìkò àti lẹ́yìn ayẹyẹ ọdún Ọ̀ṣun Òṣogbo ti 2026 yìí. Ọ̀gá ọlọ́pàá náà sọ pé ojúṣe àwọn ni láti rí i pé àlàáfíà ìjọba tí ohun gbogbo sì lọ bó ti tọ́ àti bó ti yẹ, láti rí i pé kò sí wàhálà kankan. Ayẹyẹ tó ti jẹ́ ìtẹ́wọ́gbà lágbàáyé náà Ọ̀ṣun Òṣogbo làwọn èèyàn káàkiri Nàìjíríà àti orílẹ̀-èdè mìíràn lágbàáyé máa ń wá láti kópa níbẹ̀, léyìí tó máa ń pọn dandan fún àgbékalẹ̀ ètò ààbò ẹ̀mí àti dúkìá. Ó sọ síwájú pé gbogbo àwọn ọ̀gá ọlọ́pàá láwọn ẹkùn pátápátá tó fi mọ́ àwọn tọ́rọ̀ kàn ni wọ́n ti rán lọ síbẹ̀ láti rí i pé ètò ààbò dájú. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Jígí Alára ìkànnì inú mọ́dúndú ẹsẹ̀. Ọdúnmọ́ wa ìkànnì Jígí Alára. Ètò tó fún ni lóye, ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdúnmọ́ wa ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdúnmọ́ wa ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.